ẹ̀yin gbọ́ mi, ìwọ tó ní ẹ̀mí ìlara àtẹ̀mí owú kíkorò lọ gba àwẹ̀ àtàbí ọjọ́ mẹ́ta kókó lọ́bọ̀ tiẹ̀ mí jáde torí ẹ̀mí yẹn ní ba tiẹ̀ jẹ́. Ẹ̀mí yẹn kò lè jẹ́ kó rí ire Ọlọ́run, nítorí pé Bíbélì wípé bí aláyọ̀ bá ń yọ̀ ẹ máa bá wọn yọ̀. Ẹnikẹ́ni tí aláyọ̀ bá ti ń yọ̀ tọ́lọ́ ń ṣe oore fọ́mọnìkejì tínú rẹ̀ ò lè dùn sọ́mọnìkejì kò lè ní tẹ̀síwájú mọ́yẹ̀ntàn, kò lè rí àánú Ọlọ́run. Tó bá fẹ́ rí àánú Ọlọ́run bá ṣe wọ 2023 lọ gbàwé ọjọ́ mẹ́ta ẹ̀mí ewu kúkorò ẹ̀mí ìlara ẹ̀mí tí ò fọ́mọnìkejì fún rere Olúwa ti jáde Olúwa ti jáde Olúwa ti jáde lọ gbá ní kíkẹ́ kọ́lọ́ ti jáde pẹ́mí yẹn ní pàtẹ́ jẹ́ ẹ̀mí yẹn lọ́gùn ìdílé ń sọ fọ́lọ́n pé ṣé bọ́ rí pọ́ nǹkan inú ròdù sọ́mọnìkejì ẹ jẹ́ káwọn máa jẹ́ yẹn jẹ́ káwọn máa dọ̀nà rẹ̀ rú ẹ̀mí yẹn ló mú kọ́ gbàdúrà tọ̀rọ̀ pọ̀ Ọlọ́run ò gbàdúrà Ọlọ́run èso ojú